náà ni ó báyìí náà ni àní báyìí náà lérè wa àti sọ pé báyìí náà ni àní báyìí náà lérè wa Bísí ológe ṣó ò lè tó Alábí Akẹ́wà jẹun bẹ́ẹ̀ bá ti gbé síbẹ̀ Ìjìbọ́lá ẹ fi sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀hún ẹjọ́ wà bẹ́ẹ̀ ẹ̀hún ẹ má gbé kúrò Ìjìbọ́lá o lóró ń kọ́ nínú gbọ́n òye ń bẹ níbẹ̀ Ìjìbọ́lá Bísí ológe ṣó ò lè tó báyìí náà ni o. Sideeq lórúkọ mi o ọlá fatia lè jí làbáìkà àwọn màláìkà lóye wọn kọjá rẹ lẹ o. Ọlọ́run mo bẹ̀bẹ̀ fún Ọlọ́run mo bẹ̀bẹ̀ fún Ọlọ́run mo bẹ̀bẹ̀ ní àwọn àfáwà ti bẹ̀bẹ̀ fún màmá wa Halimotu Sadiya o. Ọlọ́run fi wọ́n ya Muhammad o fi wọ́n ya Muhammad. Ọlọ́run fi wọ́n ya Muhammad o fi wọ́n ya Muhammad. Torí ẹ̀ṣẹ̀ wa kò lápọ̀ jù ẹ̀ṣẹ̀ wa kò lápọ̀ jù ẹ̀ṣẹ̀ mi kò lápọ̀ jù ẹ̀ṣẹ̀ mi kò lápọ̀ jù ẹ̀ṣẹ̀ wa kò lápọ̀ jù ẹ̀ṣẹ̀ wa kò lápọ̀ jù fi wọ́n ya Muhammad o wọ́n kọ iṣẹ́ rẹ̀ lẹ̀ o wọ́n kọ iṣẹ́ rẹ̀. Bàbá wa Wasiu Ayinde ọmọ gbọ́dọ̀ họ lásìkò mi o ànífowóṣe ẹkú lédè ọba rẹ. Ọlọ́run kẹ màmá fún wa o kẹ màmá fún wa kẹ màmá fún wa o kẹ màmá fún wa fi màmá wa sálùjọ́ lọ kẹ màmá fún wa. Ọmọ màmá wa Halimotu Sadiya tó relé ẹ kú lédè màmá yín ẹ máa wọlé ká ẹ máa rọra ìkáyàtò ìyọ́nà Ọlọ́run kó máa bá yín gbé o. Táyọ̀ Fákóredé mo recognize presence yín. Wale Fakorede ńkọ́ Wale Bash. Táyọ̀ Fákóredé èèyàn mi ní tipẹ́tipẹ́ látàyà lálùmọ́lẹ̀ ò ṣe mo dúpẹ́. Ṣẹ̀mí àǹbásírà Halimo wàháyà Ṣẹ̀mí àǹbásírà Halimo wàháyà. Ṣẹ̀mí àǹbásírà Halimo wàháyà. Alhaji Wasiu Ayinde ọmọ gbọ́lá ọ̀hún Anífowóṣe Marshal ẹkú lédè màmá yìí tó kù Ọlọ́run kó forí jì wọ́n. Báṣírí mi báṣírí mi báṣírí mi báṣírí mi báṣírí mi báṣírí mi lọ́la bá ti yá. Wọ́n tún ní kí n máa kọrin mi kan Àjàrà ṣídá lóró mi létí wọ́n ní aláì. Kò sírù Àjàrà ṣídàtù aláyí aláàlá. Èrò local government chairman ló ní kí bàbá Wasiu Ayinde Anífowóṣe. Èrò local government chairman kò ní bàjẹ́ lọ́lọ́run ọba àṣídàtù aláyí aláàlá. Kò sírù rẹ̀ Mọ̀rúfátù àti Razak àgbà wo mo kí yín mo kí gbogbo lórúkọ àbí ìdẹ́dẹ̀ wọn ní kíkí yín bàbá mi àti Wasiu Ayinde náà ní kí wọ́n àgé.
Ìsẹ́yìn òru ọmọ bẹ́ẹ̀dímọ́kọ́. Óyá ẹ bá mi bá Ọlọ́run tóbi o, Allahu Akbar. Ẹ bá mi bá Ọlọ́run tóbi, Allahu Akbar. Óyá ẹ bá mi bá Ọlọ́run tóbi, 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 Allahu Akbar. Óyá ẹ bá mi bá Ọlọ́run tóbi, Allahu Akbar. Àmì gbàdúrà mi gòkè lọ. Bami gbàdúrà mi gòkè lọ, bami gbàdúrà mi gòkè lọ, bami gbàdúrà mi gòkè lọ. Òkè tọwọ́ ọ̀tá ò lè tó, òkè tọwọ́ àjẹ́ ò lè bà. Bami gbàdúrà mi gòkè lọ, bami gbàdúrà mi gòkè lọ, bami gbàdúrà mi lọ, bami gbàdúrà mi gòkè lọ, bami gbàdúrà mi gòkè lọ. Òkè tọwọ́ òṣò ò lè tó, òkè tọwọ́ àjẹ́ ò lè bà. Bami gbàdúrà mi. Oya wẹ̀rẹ̀wẹ̀rẹ̀ dá sí débi tó ń lọ. Ajá Málíkì ṣòyí ìpàdé lọ́rọ̀pọ̀ ẹkú lédè wá. Ajá bá ìwọ̀n lẹ́là oya ẹ bá mi sọ pé Mílíkì alága o. Mílíkì alága. Mílíkì alága o. Kò jẹ́ ká ṣe tí ó wọ̀ ọ̀rọ̀ mi. Hafsat mi kọ sára sọ̀lọ́. Mo kọ sára sí. Ọlọ́run ọba o. Mo kí bàbá wa tó bí ewé. Ọba tí ó jẹ́ ojú àdúrà. Èmi kọ sára sọ̀lọ́. Bóyá olólùfẹ́ mi mò ọmọ. Ọmọ àbí mọ́tò ta fẹ́. Ọmọ àbú gbogbo. Ifá tèmi yé mi mo tẹ̀lé Rasulu lálálálá. Ọ̀tún lè fi ó yà sí tó bá dà láàrin ìwà òṣèlú. Sẹ́kò mo recognize presence. Àwọn afọ́jú kan wọ́n ọkọ̀ jù àwọn àjò. Orí ayé pẹ̀lú tọ̀run jọ̀wọ́ fi ta mí lọ́rẹ o. Ẹ ṣé mo dúpẹ́ tèmi máa yẹ mi mo tẹ̀lé Rasulu lálálálá.